ọkàn mi yíyan bá ọ̀nà owó rẹ̀ wá sọ́dọ̀ rẹ̀ wá táwọn sọ́tà dáríjì sálábà ayíbìrẹ̀ ìyọlúwa ìyọlúmàjò wáyé olúwa ìyọba àìnípẹ̀kun ìyọlúwa 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 ìyọba àìnípẹ̀kun ìfún wa lóòótọ́ ti fi hàn báwo bá bánú pọ̀jù ní ọ̀nà rí títí mo lọ ra láti bínú ìyọlú wáyé olúwa ológo ní òtítọ́ ìyọlúwa ìyọlú wáyé olúwa ológo ní òtítọ́ bí bàbá ní yóò tọ́jú wa ó sì mọ àìlera wa jẹ́jẹ́ ló gbé wa lápá rẹ̀ ó gbà wá lọ́wọ́ ọ̀tá jẹ́jẹ́kọ́ ìyọlú wáyé olúwa ológo ní òtítọ́ ìyọlúwa ìyọlú wáyé olúwa ológo ní òtítọ́ àgẹ̀lẹ̀ tí bàbá wa bọ̀ ẹ̀yìn rí lójúkojú òrùn ó ṣùpá ẹ̀wò rẹ̀ àti gbogbo àgbáyé ẹ bá wa yìí ẹ bá wa yìí ẹ bá wa yìí ọlọ́run olùsìtà gbogbo ayé ẹ bá mi yìí ẹ bá wa yìí ẹ bá wa yìí ọlọ́run olótìtọ́ àmì ìyẹn ọlọ́run akọ ẹni mi akọ ẹni wọ́n náà ìṣẹ̀lẹ̀ yánú ayọ̀ tá a fi gbé ọlọ́run ga á ṣẹlẹ̀ láyé mi á tún ṣẹlẹ̀ láyé ẹ lórúkọ Jésù àmín.